ìkúnlẹ̀ abiyamọ o orí ọmọkùnrin kékeré oṣù mẹ́sàn-án rèé o ẹ wo bó ṣe tó ayé tó tó ayé àkàmàrà ó mà ṣe o ẹ wo bórí ọmọ yìí ṣe tó bó ṣe tóbi tó orí ọmọ yìí bẹ̀rẹ̀ sí ní tóbi ní oṣù mẹ́ta àwọn dókítà wá ní ó di dandan o àfi kí wọ́n ṣe surgery fún ọmọ yìí mo máa fi fọ́nrán ẹ̀ hàn yín ẹ gbọ́ ohun tí bàbá àti màmá ẹ̀ sọ nípa bí orí ẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí ní tóbi wọ́n ní kí bàbá àtìyá ẹ̀ lọ wá 700,000 naira ẹ ní láti gbé sàǹdákátà fún Agbala Gabriel o pásítọ̀ Agbala Gabriel wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà wọ́n ní lóòótọ́ àwọn tiẹ̀ ti fẹ́ rest tẹ́lẹ̀ nǹkan kan báyìí nítorí àwọn ti decide pé àwọn need rest fún nǹkan bíi 2 weeks but ìgbà tó ń gbé ọmọ yẹn dé wọ́n ní orí ọmọ yẹn tóbi ju ohun tí ẹ máa rí nínú social media lọ ìpè nínú social media ó tóbi àmọ́ tẹ́ ẹ bá wà ń bẹ̀ physically ẹ rí bí orí ọmọ yẹn ṣe tó ipò já wọn láyà àti pé nítorí pé ó jẹ́ ọmọ kékeré wọ́n ní láti cut short rest yẹn. èso Agbala Gabriel yìí is really out for people to help people to ensure that people are fine people who need help and all of that. Welcome to Digi Naija. Remember to like, share and follow us. So, what does it mean? Nǹkan tó mean ni pé it is not about the fame. It's not about the accolades and all of that. It's about the love he has for people, for humanity. Because ẹni tí ò bá ní love for humanity lọ́kàn kò lè ṣe gbogbo nǹkan tí Agbala Gabriel ń ṣe. But at the same time, àwọn èèyàn tó lówó bíi Agbala Gabriel, bíi Pastor Agbala Gabriel yìí ń kọ́ kí ni wọ́n ṣe? Don't they have a soft spot for humanity? Kí ló dé tí àwọn míì wọn lè máa ran àwọn èèyàn lọ́wọ́ bí Agbala Gabriel ṣe ń ran àwọn èèyàn lọ́wọ́ báyìí? Ọdún náà a mọ̀ nípa pásítọ̀ kan náà tó jẹ́ pé ó máa tún fún yàn lówó tó jẹ́ pé bóyá area Delta ló wà nǹkan báyẹn. But ní South West ta pásítọ̀ wo lẹ́yìn tó mọ̀ tó ń fáwọn èèyàn lówó tó ń ran àwọn èèyàn lọ́wọ́ tó ń bá àwọn èèyàn gba ìrànlọ́wọ́ fún problem tí wọ́n ní gẹ́gẹ́ bí Pastor Agbala Gabriel ṣe sọ ó láwọn ìran ó ṣèpọ̀ bìbà nínú church wọn tó jẹ́ pé wọ́n nílò ìrànlọ́wọ́ but àwọn láti sáré jáde wá but then ẹ jẹ́ ká wá wo nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀yin doctors medical expert ẹ bá wà lórí page yìí kí lẹ rò pé ó lè fà á tí orí ọmọ yìí fi tóbi ṣé rò pé medical issue ni àbí spiritual matter ni kí lẹ rò pé ó lè fà á mò ń bọ̀. mo ṣe rí ọmọ yìí ní Tuesday àyà mi ti já ẹjẹ́ kan rí dáadáa ẹjẹ́ kan rí ẹgbọ́n rẹ̀ sẹ́gbẹ̀ báyìí ẹgbọ́n sẹ́gbẹ̀ báyìí kẹrì ẹ wo ọmọ oṣù mẹ́sàn-án àyà mi ti já pé no eléyìí ò gba kí n rest báyìí eléyìí ò gba kí n rest báyìí kiri ló bá àwọn tí kéèsì wọn lè fi tọmọ yìí lọ wọn wà ní church bet torí pé ọmọ kékeré lélẹ́yìí ọmọ oṣù mẹ́sàn-án ni 9 months old 9 months òun lè rú fìbà mi pé no eléyìí máa jáde wá fún un no ọmọ yìí wọ́n dẹ̀ wá ní wọ́n fáwọn lọ́sẹ̀ méjì wọ́n lọ́sẹ̀ kan ti lọ́nbẹ̀ báyìí èló lẹ ní wọ́n fẹ́ gbà mà. 700,000. ẹ sọ̀rọ̀ òkè mà. 700,000. kí lẹ fẹ́ káwọn èèyàn ṣe fún yín báyìí. lọ́wọ́ ni kọ́jọ́ kiri ọlọ́run kọ́ ṣàánú mi kọ́jọ́ kọ́ má jẹ́ kọ́ mọ ikú mọ́ mi lọ́wọ́ ẹjọ́ torí ọlọ́run ẹ ṣàánú mi. kí lẹ ní ẹ fẹ́ káwọn èèyàn ṣe fún yín. ẹ ṣàánú mi lọ́wọ́ ni o ẹjọ́ torí ọlọ́run ẹ ṣàánú mi ọmọ yìí kó lè gbádùn ẹjọ́ torí ọlọ́run ọmọ Nàìjíríà ẹjọ́ ẹ ṣàánú mi o ẹ má yẹ kọ́ mọ ikú mọ́ mi lọ́wọ́ ẹjọ́ ẹ ṣàánú mi o àánú lẹ máa rí gbà lágbára ọlọ́run ọmọ yóò ní kú o. eléyìí tá a wá ń wò yìí ó fi hàn dájúdájú pé Agbala Gabriel ò dáwọ́ dúró o láti máa ran àwọn èèyàn lọ́wọ́ láti máa call fún ìrànlọ́wọ́ fún àwọn ènìyàn tó nílò ìrànlọ́wọ́ in fact ó yẹ kí alàgbà yìí kan gba award àwọn òbí ọmọ yìí gẹ́gẹ́ mo ṣe sọ fún yín wọ́n ní ọmọ yẹn ní 700,000 ẹ̀yìn náà Agbala Gabriel jẹ́ èèyàn kan tí wọ́n jẹ́ ìránṣẹ́ Ọlọ́run kan tó jẹ́ wípé wọ́n ran àwọn èèyàn lọ́wọ́ gan lóríṣiríṣi àwọn actors oríṣiríṣi àwọn èèyàn àwọn aláìsàn àwọn èèyàn tó nílò ìrànlọ́wọ́ àwọn tó l'accident àwọn tí wọ́n need ilé tí wọ́n need accommodation oríṣiríṣi ni Ọlọ́run ti gba ọwọ́ wọn láti ṣèrànlọ́wọ́ fáwọn èèyàn kí lè ro tiyín nípa Agbala Gabriel gbogbo bọ́n ṣe ń ran àwọn èèyàn lọ́wọ́ yìí
ṣe rò pé kò ní di ẹ̀bi lọ́jọ́ ọjọ́ kan, nítorí pé lára nǹkan táwọn míì ò ṣe ń ṣoore báyìí àbí tí wọ́n ṣe ń bá àwọn èèyàn kọ́ fún náà lọ́wọ́ ni pé wọ́n máa ń fi ibi sún wọn ní o at the end of the day. Kí lè ro tiyín? Drop comment yín. Thanks for watching Digi Naija. Remember to like, share and follow us. Bye for now.